bí kò ṣe èyí tí í ṣe ara ti ẹ̀dá, lẹ́yìn náà èyí tí í ṣe ẹlẹ́mìí. Ọkùnrin ìṣáájú ti inú erùpẹ̀ wá, ẹni erùpẹ̀ ọkùnrin èkejì Olúwa láti ọ̀run wá ni. Bí ẹni erùpẹ̀ ti rí, irú bẹ́ẹ̀ sì ni àwọn tí í ṣe ti erùpẹ̀. Bí ẹni tí ọ̀run ti rí, irú bẹ́ẹ̀ sì ni àwọn tí í ṣe ti ọ̀run. Bí àwa sì ti ro àwòrán ẹni erùpẹ̀, bẹ́ẹ̀ ni àwa ó sì ro àwòrán ẹni tí ọ̀run. Ẹsẹ̀ tá ò ti dára dúró. Tí wọ́n fi yọ sí ọ, wọ́n sì wólẹ̀ lẹ́sẹ̀ rẹ̀, tó mú wọn láyé mú já. Bàbá jẹ́ kí n jèrè bẹ̀. Bàbá jẹ́ kí n jèrè. Ṣamọ̀nà mi láyé yìí. Ṣamọ̀nà mi láyé. Oore ọ̀fẹ́ pa mí mọ́. Oore ọ̀fẹ́ pa mí mọ́. Fún mi láyè lọ́dọ̀ rẹ. Fún mi láyè lọ. Ìwọ lorun àtàsà. Ìwọ lorun àtàsà. Tọ́ ọkọ̀ ìṣìnà mi. Ọkọ̀ ìṣìnà. Ìwọ lórísun oore. Ìwọ lórísun oore. Rọ òjò rẹ sórí mi. Rọ òjò rẹ sórí mi. Àmín. Ẹ jẹ́ kí a gbọ́ ẹ̀kọ́ kíkà kan ṣoṣo. Ẹ̀kọ́ kíkà àwọn ẹ̀kọ́ ṣoṣo láàrin nínú ìwé 1 Corinthians orí 15 láti ẹsẹ̀ 40 títí dé 50. 1 Corinthians chapter 15 from verse 40 to 50. Tí ó kà báyìí pé ará ti òkè ọ̀run, ará ti òkè ọ̀run bẹ, ará ti ayé pẹ̀lú sì ń bẹ. Ṣùgbọ́n ògo ti òkè ọ̀run ọ̀tọ̀ àti ògo ti ayé ọ̀tọ̀. Ọ̀tọ̀ ni ògo ti ọ̀run, ọ̀tọ̀ ni ògo ti òrùn, ọ̀tọ̀ ni ògo ti òṣùpá, ọ̀tọ̀ sì ni ògo ti ìràwọ̀. Ìràwọ̀ sáà yàtọ̀ sí ìràwọ̀ ní ògo. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ni àjíǹde òkú, a gbìn ín ní ìdìbàjẹ́, a sì jí i dìde ní àìdìbàjẹ́. A gbìn ín ní àìníyìn, a sì jí i dìde ní ògo. A gbìn ín ní àìlera, a sì jí i dìde ní agbára. A gbìn ín ní ara ti ẹ̀dá, a sì jí i dìde ní ara ti ẹ̀mí. Bí ara ti ẹ̀dá bá ń bẹ, ara ti ẹ̀mí sì ń bẹ. Bẹ́ẹ̀ ni a sì kọ ọ́ pé Ádámù ọkùnrin ìṣáájú, alààyè ọkùnrin àdá. Ádámù ìkẹyìn ẹ̀mí ìsọ di ààyè. Ṣùgbọ́n èyí tí ń ṣe ẹlẹ́mìí kọ́ tètè ṣá. Ará, ǹjẹ́ èyí ni mo wí pé ara ohun ẹ̀jẹ̀ kò lè jogún ìjọba ọ̀run, bẹ́ẹ̀ ni ìdìbàjẹ́ kò lè jogún àìdìbàjẹ́. Bẹ́ẹ̀ la parí ẹ̀kọ́ kíkà máa ṣe kó ló wá kó gbígbà kíkà rọrùn fún balẹ̀. Bí ó ti wà láti kọ́ ṣe, ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí nígbà gbogbo, ayé àìnípẹ̀kun. Àmín. Ẹ jẹ́ a tẹ̀síwájú láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kúkúrú. Lákàtà ọlọ́ba fún àbúrò. Ní orúkọ Jésù Kristi. Ní orúkọ Jésù Kristi. Ní agbára ẹ̀jẹ̀ Jésù Kristi. Lọ́run á gbé yín ga o. A dúpẹ́ ní gbogbo ọ̀nà. A yìn ín lógo. Ẹ gba ọpẹ́ wa. Ìbéèrè kan pé gbogbo ẹni tàbí lẹ́rù ara obìnrin ní ẹlẹ́ṣẹ̀ ni wá. Ọlọ́run ẹ dáríjì wa o. Lẹ́yìn ìdáríjì ẹ wá yà wá sí mímọ́. Ẹ yà wá sí mímọ́. Ẹ yà wá sí mímọ́. A fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ yín. Ẹ túmọ̀ ọ̀rọ̀ yín fún wa. Ẹ jẹ́ kó jẹ́ ìyè fún ayé wa. Ẹ jẹ́ kó jẹ́ ìtumọ̀ rere fún ọkàn wa.
ọkàn àlàáfíà ká ní lónìí ká bẹ̀rẹ̀ sí ní ṣe rere nígbà tó bá dọjọ́ ìkẹyìn ohun mi ò mọ̀ ẹ́ rí kó má fọ̀ sẹ́nikẹ́ni náà ẹ jẹ́ ká ṣe débi èrè gbogbo aláṣẹ ọ̀run Jésù Kristi Olúwa wa. Praise the Lord. Praise the Lord. Ta ló ti rí òkú rí? Amen. Kò sẹ́ni tó rókù rí. Bó tẹ̀lé táwọn onítíátà máa ń ṣe fún wa. Látò máa catwalk. Amen. Kí ló ń jẹ́ òkú? Lákòókò púpọ̀. Àárín kankan tátẹ́gùn bá fẹ́ bá ṣe wà yín sìn olùmí abẹ̀rẹ̀ sí tọ̀. Ọlọ́run á gbàdúrà wa. Tí èèyàn bá rókù àbí tó bá rí nǹkan kan táyẹ̀ bẹ̀rẹ̀ sí já ó mì pé kò ń ṣe ẹran ara mọ́ ó ti yàtọ̀. Why are we worried? Kó wá ràn mí lọ́wọ́ kò ṣáà ní wá níwọ̀n èèyàn tí ẹ náà ló dé máa wá bí èèyàn gbá bọ́ sí ibà yín sìn Ọlọ́run mo fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ kí n lè mọ̀ kó wà around kó o ti ṣèyanu kábọ̀ wá fò. Ìkíní ẹ̀rù àbàyàn ìkejì á fi hàn lọ́kàn balẹ̀ ó dá ẹ̀kọ́ lọ ó ti hápù nìyẹn. Ẹlòmíì ti kú rí o táwọn èèyàn ò sunkún o tí wọ́n á padà lọ síbi grave bẹ̀ lórí burúkú olùṣí ò ní sùn re. Amen. With fear, with panic àwa ń bí torí pé kò kí ń ṣèyàn mọ́. So why are we worried? Tí Ọlọ́run ò bá ní accept èèyàn tí ò bá sí tó bá sí gbé tó má sọ pé òkú wà ńlẹ̀ ń bẹ̀ yẹn wọn ò ní rí wọn ò tẹ̀ ní wà worried because the body has not been transformed. But the transformation bá dé ó ti bọ́ sí level mi. We have got to thank God. I was a witness to the last minute. I didn't gbàdúrà. This is my sister. Èyí sọ̀gbọ́. À ń gbàdúrà àgbà tó yá. Okay, mo ti dá. Ó dẹ̀ come back. Praise the Lord. Hallelujah. So why are we worried? For that second, tójú yẹn ṣí, tọ́fun yẹn mí jáde. Doctor sọ fún mi wípé only God has answered our prayer. For 2 hours, I can't talk to this my sister. Ó jókòó sínú mọ́tò, come back to life, come back to life. Doctor pè mí wọlé. Bẹ́ẹ̀ sọ pọ́rọ̀ wa ò pọ̀. Torí pé Ọlọ́run gbọ́ àdúrà ìdílé. Ọlọ́run á rí ìmí ẹ̀. Nǹkan after about 3 hours. What else did ẹlẹ́run ara máa ṣe bí ẹlẹ́run ara. Bọ̀tá wá débi òótọ́ ọ̀rọ̀ ká bára wa sọ. Ká jẹ́ ká mọ̀ yìí pé ó yẹ ká máa jó ni. Mo lọ́ọ̀sán kù kan. A pè wọ́n ní Jíbókù. He's a man of God. I was with him praying. I was praying. Mo ka sáà mo rí mi fẹ́ ta. Ìgbà tó yá, wọ́n kọ̀ díjú síbẹ̀ ṣá. Ìgbà tó yá, wọ́n kọ̀ sọ pé ó kọ̀ mìíràn ní àpẹẹsà. Ó ládèlé mo fẹ́ sinmi. Ó ní kí n máa lọ náà kó n fẹ́ sinmi.
mi ò rò pé mo dé next junction yẹn. The daughter was behind the door. Ó ń gbọ́ conversation àti bàbá ẹ̀. Bí ṣe máa déwájú bẹ̀rẹ̀ báyìí, ó kàn give up ni. Ó kàn sáré wọlé ni. Bàbá church ló máa ń kí bàbá wọn. Ó yẹ rí báyìí pé ó kàn sáré wá pè mí padà ni. Bí ṣe máa dé bẹ̀ báyìí. Bàbá yẹn sọ fún mi pé òun fẹ́ sinmi. The prayer is disturbing. I'm getting him worried. Ibi tó ti fẹ́ sílẹ̀kùn fún mọ́ lọ ṣe bodyguard ńbẹ̀. Stop praying. Ọmọ yẹn sọ pé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá òun ò kú síbi tí ò fẹ́. Wọ́n dẹ̀ ń pè ní bàbá church. Mo bí tá a máa kú sí. May be Christian, be Muslim, you may be Ṣẹ̀ṣe. Mo bí tá a máa kú sí. Bọ̀ síbi tó wù. Ibi tó kàn yàn fẹ́, ibi tí ẹbí ẹ fẹ́, ibi tó ọmọ fẹ́, ibi tí ìyàwó fẹ́. So ẹ jẹ́ ká dúpẹ́. Ẹ jẹ́ ká dúpẹ́. At the appointed time, everybody will leave this place. Kò sí no addition, no subtraction. Tá bá dẹ̀ fẹ́ kí Ọlọ́run rí pé oore tóun ṣe fún wa, I appreciate ẹ̀. Ṣé èèyàn máa ń fi ibi san oore ni? Ọpẹ́ náà la máa dùn because of the 1 minute tari. Ọlọ́run á gbàdúrà wa. Mo fà àkókò yìí bẹ̀ wá. Ohun kan tí mo fẹ́ sọ nípa bọ́dà yìí ni wípé whenever I come to the church, kí n lọ fún church kò ní mínì náà 24 hours every day every night kìíní kan wà mọ́ṣáláṣí wọ́n ṣe gbá wọ́n ṣàwó but time tó bá wà níbẹ̀ play a good role make your impact ìwàásù mi nìyẹn o make a good impact. Ìwé orin wa kan sọ pé nígbà tó bá dọjọ́ yẹn ìwọ tó ń kọ̀ndẹ́mù yàn babaláwo pẹ̀lú rìgálì ẹ̀ pẹ̀lú bàǹtẹ́ ẹ̀ á ní á wọlé. Ìwọ tó wá ń ṣe holy ó ṣe bẹ́ẹ̀ káàkiri God bless you ó jẹ́ pé inú ẹ̀ jù. Where will I be? They can make good impact in everybody's life. That is the most important thing. Mo fẹ́ béèrè question kan. Ẹ̀ṣẹ̀ sẹ́mi mímọ́. Kí lẹ̀mí mímọ́ yẹn? In the spirit realm. Èmi defend ẹ̀bẹ̀ ní pé nǹkan tó máa dùn yan gan débi ẹ̀mí ẹ̀. Ẹlòmí tó sọ̀rọ̀ nípa ti ẹ̀jẹ̀. Wọ́n sọ̀rọ̀ fẹ́ lómi ó lọ kó kókó. Ó dẹ̀ rò pé it's okay by you. Ẹ jẹ́ ká play impact in that in life everybody. Ẹ jẹ́ ká ro èní yìí. Téèyàn bá sick seriously sick. Tọ́ndẹ̀ ni kó wá ṣe revival ó dẹ̀ ṣe 3 days. Ó accomplish iṣẹ́ tọ́lọ́run fún. Iṣẹ́ wo ni wọ́n fẹ́ accomplish? Ẹ fọ̀rọ̀ ẹlẹ́ fún mi màá bá yín dójú tì. Ló fẹ́ accomplish. Àwọn ará ń bojú èèyàn jẹ́ àmọ́ra wa o. Ṣé lágbájá ni ẹ fílẹ̀ fún mi màá bá yín dì pẹ̀lú ẹ̀. Position yẹn wọ́n ló jẹ́ number 1 gbogbo àdúgbò yìí. Ọ̀rọ̀ méjì ló wà fún everybody. Well done. Well done. Ó mọ yàn bú. Well done. Ó mọ yàn kí. Well done. Bàbá mi máa ń sọ̀rọ̀ kan. Ẹni tó bá rure ló máa sọ rí. Òun ṣe pèpè lẹ́ ń ṣàdúrà. Whatever you sow, impact, a good impact. Ọkọ àtàwọn ọ̀ṣẹ́. Má ẹ̀ pu ẹ̀. Má jẹ́ iṣẹ́ tó lọ́n fi rún ẹ. Ìbáṣe bẹ́ẹ̀ kó má ṣe. Wọ́n fáwọn èèyàn lówó, òun roko lọ́wọ́, òun bàṣírí àwọn èèyàn, òun pèsè fáwọn kọ́kọ́ jẹun. Wọ́n ní pé kó má ṣe é.
boy kan kú several years ago 17 years old boy wọn kì í gbéyàn gbọ́ òkú gba wọ́n di kansilem torí pé ó máa ń wọnú kansilem yẹn wá mo máa bá wọn ṣeré tó bá rọ ọlọ́pàá ó lè ra ẹ̀pà fún lọ́tọ́ ló kú wọ́n lọ sọ fún AIG wọ́n ní so he's such a young boy ó dẹ̀ jẹ́ kán gbé òkú ẹgbà ọjọ́ kan sílẹ̀ àwọn ẹbọnì ló kárí casket sọ ẹ jẹ́ ká ní pa tó dáa mo fẹ́ ká rántí lẹ́nìí pé well ọlọ́run á rántí wá sí rere o ẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù ọlọ́run gbọ́ ọpẹ́ wa gba ẹ̀yìn wa a dúpẹ́ fún ìgbé ayé bọ̀dá wa Sunday Olamilekan Òjó wọ́n lò ó wákàtí tó kù níwájú ọlọ́run láti jẹ́ kí àwọn èèyàn kó rí pé ọlọ́run nìkan ni wọ́n dẹ̀ fi ọ̀rọ̀ ṣídí bá àwọn èèyàn títí di àkókò náà bàbá gba ọpẹ́ wa o ọ̀rọ̀ tá a gbọ́ lénìí jẹ́ kó jẹ́ ìyè fún ayé wa jẹ́ kó jẹ́ àlàáfíà fọkàn wa jẹ́ kó jẹ́ ìdíje fún ayé wa nígbà tí a ó tún máa pàdé ní àkókò náà lẹ́sẹ̀ Jésù bàbá ẹkún má jẹ́ kó bàwí ẹ̀rí wa jẹ́ o má jẹ́ kó bàwí ẹ̀rí wa jẹ́ o ìpapòdà arákùnrin wa nípa ti ẹ̀mí ọpẹ́ ni o gba ọpẹ́ wa o di ìdílé rẹ̀ wọn mú o di ẹbú mi o gbogbo ẹgbẹ́ tí wọ́n wà níta ẹgbẹ́ orí ìtàgé báwa dì wọ́n mú o ìjọ Ọlọ́run dì wá mú o lẹ́yìn gbogbo àwọn yìí lógo Jésù Kristi Olúwa wa. Praise the Lord. A ó tẹ̀síwájú nígbà tí a ó gbé òkú lọ sí láti lọ gbé kalẹ̀ ní ibojì. Praise the Lord. Champagne success. Ẹ wo mo mọ̀ pé àmì ẹ̀ta ara wà ń bì báyìí. Èèyàn kan wáyé tí lẹ́kọ̀ọ́ fi kú kò yẹ kí lẹ́kọ̀ọ́ kú ó wà ń bí èèyàn kan ó ń pẹ́ kó tó pẹ́ ó wà ń bí àwọn kan kàrí pé tí ń bá wa wọn sọ mí lẹ́nu ó wà ń bí nítorí ìyàwó Lẹ́kan la ṣe. All camera down, please. No phone, no camera. Ìwọ tó bá bọ̀ àṣírí òkú àṣírí àpò ìwọ tó bá tó àṣírí òkú Lẹ́kan live fulfilling life ẹ tó bá mọ Lẹ́kan.